Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: mímọ́ níta ìdọ̀tí láti inú ìwé orin. Orin 315 fún ọlọ́kàn mímọ́. Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti ń wò, ènìyàn máa wo ojú, Olúwa máa wo ọkàn. Ìwé Sámúẹ́lì kínní orí 19 ẹsẹ̀ 7. Bíbélì kíkà. Ìwé ìhìnrere Lúùkù orí 11 ẹsẹ̀ 37 dé ẹsẹ̀ 44. Bí ó sì ti ń wí, Farisí kan bẹ̀ ẹ́ kí ó bóun jẹun. Ó sì wọlé, ó jókòó láti jẹun. Nígbà tí Farisí náà sì rí, ẹnu yà á, nítorí tí kò kọ́ wẹ̀ kí ó tó jẹun. Olúwa sì wí fún un pé, ẹ̀yin Farisí a máa fọ òde ago àti àwopọ́kọ́, ṣùgbọ́n inú yín kún fún ìrẹ́jẹ ìwà búburú. Ìmòye ẹni tó ṣe èyí tí ń bẹ lóde, òun kọ́ á ṣe èyí tí ń bẹ nínú pẹ̀lú. Kí ẹ̀yin kúkú máa ṣe ìtọrẹ àánú nínú ohun tí ẹ̀yin ní, sì kíyèsí, ohun gbogbo ó di mímọ́ fún yín. Ṣùgbọ́n ègbé ni fún yín, ẹ̀yin Farisí, nítorí tí ẹ̀yin a máa san ìdámẹ́wàá mínti àti rúè àti gbogbo ewébẹ̀, ṣùgbọ́n ẹ̀yin júfo ìdájọ́ àti ìfẹ́ Ọlọ́run. Wọ̀nyí ni ẹ̀yin ìbá ṣe, ẹ kì bá sì ti fi èkejì sílẹ̀ láì ṣe. Ègbé ni fún yín, ẹ̀yin Farisí, nítorí tí ẹ̀yin fẹ́ ipò ọlá nínú sínágọ́gù àti ìkíni ní ọjà. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti ẹ̀yin Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí isà òkú tí kò hàn, àwọn ènìyàn tí ń rìn lórí wọn kò mọ̀. Ẹ̀kọ́. Nínú ẹ̀kọ́ òní, a pe Jésù láti wá jẹun nílé Farisí kan, ṣùgbọ́n ìpè náà kì í ṣe nítorí ìfẹ́ gidi tàbí iyì, ṣùgbọ́n láti rí àṣìṣe kan nínú rẹ̀. Ó ya Farisí náà lẹ́nu pé Jésù kò fọ ọwọ́ rẹ̀ kí ó tó jẹun, ohun tí àwọn Farisí máa ń kà sí àṣà pàtàkì gan-an. Jésù tó mọ ọkàn wọn lo àǹfààní náà láti kọ́ wọn ní òtítọ́ pàtàkì kan. Ohun tó jẹ Ọlọ́run lógún ní ọkàn kì í ṣe ọwọ́ tí ó dọ̀tí. Farisí ń wo àwọn àṣà ìta, ìjọsìn àfihàn àti ìtẹ́wọ́gbà àwọn ènìyàn. Wọ́n ń fi agbára káká mú àwọn ènìyàn láti máa tẹ̀lé òfin, ṣùgbọ́n wọ́n gbàgbé ìdájọ́ òdodo, àánú àti ìfẹ́ Ọlọ́run. Ìjọsìn wọn jẹ́ ti òde, kò mọ inú mímọ́. Wọ́n jẹ́ ti òde, kò mọ inú mímọ́ níta, ṣùgbọ́n kún fún èèwọ̀ àti ìbàjẹ́ nínú. Jésù wípé wọ́n dàbí isà òkú tí kò hàn, àwọn ènìyàn tó sì ń rìn lórí wọn kò mọ̀. Ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 44. Ní àkótán, Ọlọ́run fẹ́ ọkàn tí ó tọ́, ìfẹ́ tó mọ́ àti ìfẹ́ òtítọ́. Ó fẹ́ ìbáṣepọ̀ ju àṣà lọ. Ó fẹ́ ìwà ju èrè lásán lọ. Ìwà mímọ́ tòótọ́ ń wá láti inú ọkàn tí ẹ̀mí mímọ́ ti yí padà, kì í ṣe láti inú ìjọsìn tí kò ní ìtẹ́lọ́rùn. Gẹ́gẹ́ bí àwọn onígbàgbọ́, a gbọ́dọ̀ yẹ ara wa wò. Ṣé ohun tó jẹ wá lógún ni bí a ṣe ń farahàn níwájú ẹlòmíràn ju bí a ṣe ń farahàn níwájú Ọlọ́run? Ṣé ìjọsìn wa jẹ́ àfihàn nìkan ni, tàbí ìfẹ́ tòótọ́ sí Ọlọ́run? Ẹ̀kọ́ àmúrelé. Ọlọ́run fiyè sí ọkàn mímọ́ ju ìtẹ́wọ́gbà ènìyàn lọ. Àdúrà. Jésù Olúwa, fọ ọkàn mímọ́ kúrò nínú gbogbo àgàbàgebè àti òdodo ara ẹni. Jẹ́ kí n máa gbé ní ìtẹ́lọ́rùn, òtítọ́ àti ìfẹ́ níwájú rẹ ní gbogbo ọjọ́ ayé mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.